إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم. شر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس السادس. إذن لك إليك التي إنوترا تحفة الأولاد في توحيد رب العباد. أبا الهيودي أري الباب الثالث عشر. chapter إليك تعالى chapter 13 نينو تيرانا باب السحر. باب السحر chapter إليتي أنصره نقا السحر. السحر هناني إذا هناني إذا أفاني إنواسيوني 64 أفاني والجبت والسحر هما سيان وكفر مستعمله قولان. دليل كفره أتى في البقرة، وحد ساحر بسيف النحرة، وهو حقيقة وبالإجماع، كالصرف والعطف على أنواع. والنشرة علمها فحل السحر، تجوز إن كانت بآي الذكر. وإن تكن بالسحر لا تحل، فإنها شرك فلا تضل. والله يختص بعلم الغيب، ومدعيه كافر بالكتب. ومن أتى كاهنا أو عرافا، صلاته مردودة لو طافا. أفاني والجبت والسحر، انت وانكني الجبت أتي السحر هما سياني إكان كاناني أو مجيجون. إكان كان أوني أو مجيجي. وكفر مستعمله قولان. إيشي كفري أنتو باسن لوني أورو مجيش إنا الوالوريرة. يعني كي أنتو بانك ميدا أرنا علوما توصي كفري نان أسيرين نوا توصي كيشي كفري يا تي داره تيو باكو كفر سينو pé ó kàn pín idán yẹn kò wá sí ìṣẹ́bọ, kò sí nínú rẹ̀. wọ́n sọ pé eré eléyìí báyìí kò ní ṣe kèfèrí sí Allah subhanahu wa ta'ala, kò ní di ẹlẹ́bọ. ṣùgbọ́n tó bá ń pín pé dán tiẹ̀ ó ti kó ìṣe kèfèrí sínú, eré yẹn báyìí ẹlẹ́bọ iná ni, kèfèrí iná ni irú èèyàn bẹ́ẹ̀. Wallahu al-musta'an.
afáwani dalilu kufrihi ata fil baqara wọ́n bẹ̀rẹ̀ sínú amú ẹ̀rí wá lórí wípé ẹni tó bá ń pidán kò sí ni yóò jẹ́ kèfèrí náà ni kèfèrí iná ni irú ẹni bẹ́ẹ̀ iná ni yóò tún máa sí iná ni ó jẹ́ pàápàá jùlọ ẹni tó bá ń lo àwọn ṣayatín láti máa fi pidán tó sì ń súnmọ́ wọn tó ń wá súnmọ́ wọn síwájú kó tó ní agbára lórí ẹni tó fẹ́ sàsí tó fẹ́ ṣóògùn sí so eléyìí iṣẹ́ kèfèrí náà ni so ìdán oríṣi kejì eléyìí ohun lélẹ̀ tó jẹ́ udwanun wa fisq ìtayọ ààlà ní ìwà pòkì sí ni ìwà pòkì ni so ohun lélẹ̀ tí àwọn èèyàn máa ń lo àwọn nǹkan míì tí ò kì í ṣe ṣàìtán tí ò kì í ṣe àwọn ṣayatín wọ́n máa lò wọ́n láti fi ṣàṣìyàn so eléyìí ni ìṣe pòkì ni ṣe pòkì ni. afáàní dalilu kufrihi ata fil baqara ẹ̀rí lórí pé ẹni tó bá ń pidán kèfèrí ni ẹ̀rí rẹ̀ ó wá nínú suratul baqara nínú àyà 102 nínú suratul baqara bìtí Allah subhanahu wa ta'ala tó ti ń sọ fún wa pé wattaba'u ma tatlu ash-shayatinu ala mulki Sulaiman وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر الله سبحانه وتعالى ولكن الشياطين كفروا أكبني سبحان وشياطين أوان وشكفري أوان شياطين أوان وشكن àwọn náà di kèfèrí kí ni ìdí kí ni ká tó sọ wọ́n di kèfèrí ni pé yu'allimuna an-nasa as-sihra wọ́n máa kọ́ àwọn èèyàn wọ́n máa kọ́ wọn ní idán wọ́n máa kọ́ àwọn èèyàn ní idán wa ma unzila ala al-malakayni bi babila haruta wa marut Allah subhanahu wa ta'ala wọ́n ní pé àwọn sọ nǹkan kan kalẹ̀ fún àwọn màláíkà méjì o tí orúkọ wọn jẹ́ Harut àti Marut ní ààyè tí wọ́n ń pè ní Bábíl Allah subhanahu wa ta'ala ló mọ́ sọ wípé má tó wà ń bí má an-nafiya yìí náà ni má tó negate nǹkan ni pé a sọ nǹkan kan kalẹ̀ wọ́n sọ nǹkan kan kalẹ̀ fún àwọn màláíkà méjèèjì tó orúkọ wọn jẹ́ Harut àti Marut Harut àti Marut àwọn ẹ̀dá méjì kan ni wọ́n tó yẹ pé wọ́n máa kọ́ àwọn èèyàn ní idán wọ́n máa kọ́ wọn ní idán àwọn méjèèjì yìí sì ni wọn kì í ṣe màláíkà wọn kì í ṣe màláíkà ṣùgbọ́n wọ́n pè wọ́n ní malakaini níbí ní mímbà bíi pé àwọn ẹni yìí ni àwọn nǹkan tí wọ́n ń ṣe bí wọ́n ṣe rí ó jẹ́ nǹkan tó ń ṣèyàn léèmọ̀ tó ní àwọn àsìkò míì àbí láwọn ibì kan àti láwọn àsìkò kan tó a máa rí àwọn èèyàn kan pé wọ́n á rí bákan ìṣẹ̀dá wọn ó rí bákan bákan àti àwọn kan tí wọ́n máa dánwò so àwọn èèyàn wọ́n wá conclude pé àwọn eléyìí wọn ò gbọ́dọ̀ jẹ́ èèyàn lásán màláíkà làwọn eléyìí ó jẹ́ màláíkà iná làwọn eléyìí gbọ́dọ̀ jẹ́ bí wọ́n ṣe rí so wọ́n pè wọ́n bẹ́ẹ̀ lórí al-urfu al-jari ní agbègbè yẹn so iná ni wọ́n fi pè wọ́n ní al-malakayn ìṣe pé bóyá màláíkà ni wọ́n torí pé Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa pé kufru ní nǹkan yìí sihru ní sọ́wọ́n náà ni wàá tó sọ àwọn èèyàn kalẹ̀ yóò wá rán màláíkà gbé kó máa lọ kọ́ àwọn èèyàn ní idán so lẹ́yìn náà ni pé kò sí màláíkà kan tí Allah subhanahu wa ta'ala tó wá rán wa lórílẹ̀ gbé kó máa wá kọ́ àwọn èèyàn ní nǹkan
òjíṣẹ́ ni Allah subhanahu wa ta'ala ló máa ń rán sáwọn èèyàn pé kó máa lọ kọ́ wọn ní nǹkan. Màláíkà yóò wá bá òjíṣẹ́ ni wọn kí màláíkà wá máa lọ bá àwọn èèyàn tààrà kó máa lọ kọ́ wọn ní nǹkan. Eléyìí nǹkan tí ò kí ń ṣẹlẹ̀ iná ni èlé torí àwọn nǹkan yìí ni ó mú hàn sí wa wípé al-malakaini tí wọ́n sọ bí wa ma unzila ala al-malakaini tí wọ́n sọ bí kìí ṣe pé màláíkà ni wọ́n nínú àwọn màláíkà Allah subhanahu wa ta'ala bí Jibril, Israfil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rárá, ṣùgbọ́n wọ́n pè wọ́n ní al-malakaini látara àwọn nǹkan tí wọ́n dánwò. Kílẹ̀ rí lórí eléyìí nínú suratu Yusuf nígbàtí Imra'atul Aziz ìyàwó ọba tí ó ti gbìyànjú láti bá anabi Yusuf alayhi salam láti bá ṣe ránu. Anabi Yusuf sá tó wá di pé àwọn obìnrin tí wọ́n wà nílùú tí wọ́n ń fi arábìnrin yìí ṣe yẹ̀yẹ́ pé ọmọ ọ̀dọ̀ lásán àbí ẹrú lọ́dọ̀ yín lásán ló wá fẹ́ ló bá ń ṣe nǹkan báyìí tí nǹkan báyìí fi wá ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Allah subhanahu wa ta'ala ní falamma sami'at bimakrihinna arsalat ilayhinna wa a'tadat lahunna muttaka'a wa atat kulla wahidatin minhunna sikkinan wa qalat ikhruj alayhinna فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. ملخص ìtumọ̀ àyà yìí wọ́n ní pé nígbà tí Imra'atul Aziz tó ti gbọ́ tí àwọn èèyàn táwọn èèyàn ń sọ nípa pé ìyàwó ọba ló wá ṣe nǹkan báyìí wọ́n fi ń ṣe ẹ̀yẹ ni wọ́n ń sọ oríṣiríṣi. ó wá ránṣẹ́ pé àwọn obìnrin yẹn ó sì ṣètò oríṣiríṣi nǹkan kalẹ̀ fún wọn bí tí wọ́n jókòó sí tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó wá fún ẹnìkọ̀ọ̀kan wọn ní ọ̀bẹ. Ó wá pe anabi Yusuf alayhi salam pé kó jáde sí wọn. Allah ní falamma ra'aynahu gbà táwọn obìnrin yẹn wá rí anabi Yusuf akbarnahu nǹkan yìí ó tóbi lára wọn pé èèyàn lélẹ́yìí. anabi Yusuf wọn wá lójú gan wa qatta'na aydiyahun. Instead tí wọ́n máa gé ọ̀bẹ tí wọ́n máa gé ọsàn àbí nǹkan èso tí wọ́n mú lọ́wọ́ bí wọ́n ṣe ń gé ọwọ́ ara wọn nìyẹn. wa qulna hasha lillah wọ́n ṣe mà wọ́n ní pé ma hadha bashara eléyìí ṣe èèyàn bíi tiwa yìí o in hadha illa malakun karim. Màláíkà kan lélẹ̀, màláíkà alápọ̀nlé kan ni wọ́n sọ̀kalẹ̀ láàrin wa yìí, iṣẹ́ èèyàn bíi tiwa yìí látara bá Ànábì Yusuf bó ṣe rẹwà sí. Eléyìí ni òfin túmọ̀ sí pé nínú àwọn àlàádà àwọn èèyàn kan wọ́n a máa tọ́ láti máa pe àwọn ẹ̀dá kan láwọn èèyàn kan wọ́n máa pè wọ́n ní màláíkà látara bí wọ́n ṣe rí, látara àwọn nǹkan tí wọ́n ń ṣe. Sọ̀hárì pé bí wọ́n pe Ànábì Yusuf wọ́n pe ní màláíkà, wọ́n pe ní malak, wọ́n pe ní kan náà màláíkà. In hadha illa malakun karim. Màláíkà kan ilé yóò jẹ́. Allah subhanahu wa ta'ala wa ma unzila ala al-malakayn wọ́n sọ nǹkan kalẹ̀ fún àwọn màláíkà méjèèjì yìí bí Bábìl ní ààyè tí wọ́n ń pè ní Bábìl. Màláíkà níbi wọn pé àwọn èèyàn méjì àwọn ẹ̀dá méjèèjì yìí Harut wa Marut, orúkọ wọn jẹ́ Harut àti Marut. wa ma yu'allimani min ahadin wọ́n sì ní pẹ́ẹ́nì kankan ní idán yìí hatta yaqula títí tí wọ́n fi sọ fún irú ẹni bẹ́ẹ̀ pé kí ni wọ́n fi máa sọ fún un pé innama nahnu fitnatun fala takfur. Fìtínà làwa jẹ́ o, má ṣe kèfèrí o. Fìtínà làwa jẹ́ fáwọn ènìyàn o, má tara kó fẹ́ kọ́dán wá di kèfèrí o. bí eléyìí ṣe náà ilé àfáà ni wa haddu sahirin bisayfin nahara. Ìjìyà òpin idán nínú Islam nígbà tá a ti rí pé onídán kèfèrí náà ni. Fala takfur, má di kèfèrí o, látara kó fẹ́ wá kọ́dán má lọ di kèfèrí o.
bákan náà walakinna ash-shayatina kafaru, àwọn shayatin àwọn náà ṣe kèfèrí nítorí kíni yu'allimuna an-nasa as-sihr, torí pé wọ́n ń kọ́ àwọn èèyàn nídán. So afáwa ni wa haddu sahirin bi sayfin nahara, ìjìyà òpìdán nínú Islam òun ni kí wọ́n bẹ́ orí rẹ̀ pẹ̀lú idà, kí wọ́n bẹ́ orí rẹ̀ pẹ̀lú idà látara pé ó jẹ́ kèfèrí, bákan náà látara pé ó ń fi idán rẹ̀ fi ń kó nira bá àwọn èèyàn. afáàní wa huwa haqiqatun wa bil ijma'i kasarfi wal 'atfi ala anwa'i. wọ́n ní wa huwa haqiqa, idán yìí ni haqiqa ni ó ní pàápàá, ó ní reality, ó ní wípé nǹkan kan tó máa ń ṣẹlẹ̀ ní reality náà ni ní pàápàá, kìí ṣe pé bóyá kìíní lásán, bóyá wọ́n kàn sójú èèyàn ní àbí nǹkan. So as-sihru ó pín sí ọ̀nà méjì, a ní sihru at-ta'thir, a sì ní at-takhyil. Àlélẹ́ tí ó máa ń lapa wípé wọ́n sàṣìyàn yóò sì máa ṣe kíni, yóò máa lapa lára èèyàn. wọ́n ẹ̀ máa rí i pé ẹni tí wọ́n sàṣì iṣẹ́ idán yẹn ó ń ṣiṣẹ́ lára rẹ̀, ó rí lè mú dáadáa. So eléyìí ni at-ta'thiri náà, sihru at-ta'thiri, òun eléyìí tí máa ń lapa lára èèyàn. So bákan náà at-takhyili, òun eléyìí tí yóò kàn máa jẹ́ kí nǹkan máa dàbí nǹkan lójú èèyàn tó jẹ́ pé kò rí bẹ́ẹ̀. eléyìí tí àwọn saharatu Fir'aun tí wọ́n ṣe sí Ànábì Musa. سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم. الله سبحانه وتعالى وصوا وياه فلما ألقوا سحروا أعين الناس. فتنبي موسى صفوا اوكي يعني كاوكو جونكاي كاوكو جوك باين كاله. فلما ألقوا باتوا جوك باين كاله igi ni wọ́n jù kalẹ̀ o. saharu a'yunan nas, wọ́n so ojú àwọn èèyàn, wọ́n ṣe ògùn sójú àwọn èèyàn. wastarhabuhum, wọ́n dẹ́rù bà wọ́n. wa ja'u bi sihrin 'azim, wọ́n ṣe kíni, wọ́n mú kíní wá, wọ́n mú idán eléyìí tí ó ṣe kíni tó lágbára ní wọ́n mú wá. Òun ti pé idán tí wọ́n ṣe kìí ṣe nǹkan tí ó rí o. Òun ti bẹ́ẹ̀ kọ́ Allah subhanahu wa ta'ala ó pè ní idán, nínú sura mi, nínú àyà mi. Allah subhanahu wa ta'ala ní qala bal alqu fa idha hibaluhum wa 'isiyuhum yukhayyalu ilayhi min sihrihim annaha tas'a fa awjasa fi nafsihi khifatan Musa. Nígbà tí wọ́n ní qala bal alqu, ókè ẹ̀yin ni ó sọ fún pé ẹ̀yin ni kẹ́ kọ́kọ́ ju nǹkan yín kalẹ̀. Ní fa idha hibaluhum, bó ṣe di pé okùn tí wọ́n jù kalẹ̀, wa 'isiyuhum àtàwọn ọ̀pá wọn, yukhayyalu ilayhi, ó wá ń change, wá ń dà lójú rẹ̀ pé min sihrihim, látara idán wọn, ó wá ń dà gẹ́gẹ́ lójú rẹ̀ pé annaha tas'a, báwọn kan yẹn wọ́n mì, wọ́n lọ, wọ́n move. Ìbẹ̀rù wá wọnú ìgbáyà Ànábì Musa alayhi salam. Ilé wọn kan so ojú èèyàn ni, àlèrè èèyàn tí ó sọ fún òun kí ọbẹ̀ bọ́ nú òun yọ, òun dú ọmọ rẹ̀ àbọ̀mọ́ tó bá mú lẹ́yìn, àbọ̀ ń gé imú rẹ̀ ó tún fi síbẹ̀ padà, ó ń gé tí rẹ̀ ó tún fi síbẹ̀ padà. Eléyìí wọ́n so ojú wa ni, eléyìí ni irọ́ lásán iná ni. Mo ti pé idán náà ni o, ṣùgbọ́n irọ́ iná ni. So eléyìí tó jẹ́ haqiqa kankan, tó jẹ́ eléyìí tó máa ń ní ta'thir, eléyìí tó pé wọ́n ṣe sí yàn yóò sì lápá lára yàn, ó lè mú yàn sáré, ó lè mú yàn kú. Kí Allah subhanahu wa ta'ala kó là wá. wa huwa haqiqatun wa bil ijma'i. So idán ni ó ní pàápàá pẹ̀lú àpẹnupọ̀ àwọn ulama. Ó tún wá ní àwọn oríṣi tó pọ̀, pé àwọn ọ̀nà táwọn yẹn máa ń gbà pín dán. Nínú rẹ̀ òun ni kasarfi, kẹ́bí asarf, ká yí ojú èèyàn kúrò níbi tó nífẹ̀ẹ́ sí, ká mú máa kórìíra nǹkan náà. Eléyìí ni asarfu wal 'atfi.
ẹlẹ́ẹ̀kejì ni ká múyàn máa nífẹ̀ẹ́ sí in tó ń kórìíra láì ní sábàbí kankan, ó kàn bẹ̀rẹ̀ sí ni máa nífẹ̀ẹ́ sí nǹkan yẹn náà ni, ó sì in tó sì ń kórìíra tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ tí wọ́n jọ jà lánàá tẹ́ pé jà ńláńlá náà ló wà láàrin wọn pé èèyàn ó ṣe zìnà pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n ti wá fà á tó wá ní agbára wọ́n kàn wá lọ ṣoògùn sí ni pé lágbájá ọkọ ìyàwó àtẹni tó ṣe bí ọ̀rẹ́ rẹ̀ tó ṣe zìnà pẹ̀lú ìyàwó rẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa nífẹ̀ẹ́ ara wọn ó sì ní kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn èkó ti gbàgbé tó ti ẹ̀ ṣẹlẹ̀ síwájú ó gbàgbé pátápátá ó bẹ̀rẹ̀ sí ni máa pọ́n ẹni yìí lé ó ń gbé sípò tó ga tó ń ti pẹ́ nìyí ó ṣe bàjẹ́ pẹ̀lú ara ilé rẹ̀ eléyìí al-atfu ni bẹ́ẹ̀ náà ni kí a máa ya olólùfẹ́ méjì as-sarfu nìyẹn ọkọ àti ìyàwó ni pé a fẹ́ kí lágbájá ṣe lágbájá kí wọ́n máa kórìíra ara wọn eléyìí náà ń pè ní as-sarfu idán láti fi ya àwọn olólùfẹ́ méjì bákan náà al-atfu idán láti fi so àwọn àtá méjì papọ̀ pé wọ́n máa nífẹ̀ẹ́ síra wọn ìfẹ́ tí ò nídìí wọ́n sábà nífẹ̀ẹ́ síra wọn náà ni eléyìí ní inú àwọn oríṣiríṣi idán iná ni ala anwa'i so oríṣiríṣi iná ni inú àwọn oríṣi idán wọn ni as-sarfu wal-atfu yẹ bá ṣe rí nínú nawaqidul islam náà tí intafa fi ṣàpèjúwe náà ilé sheikhul islam muhammad bin abdul wahhab rahimahullah ta'ala as-sarfi wa minhu as-sarfu wal-atfu sọlẹ́yìn náà ẹsẹ̀ wọn ni tó tẹ̀lé afáàní والنشرة تعلم فحل السحر تجوز إن كانت بآي الذكر إليه توتالي تفهم النشرة كنون بني النشرة فاني لما اعلمها لما النشرة يو فحل السحر وني كما تويدا وتساسيا أفت تو أساسيا أفت تو تافت تو يه òun ni wọ́n ń pè ní an-nushratu òun ń pè ní an-nushratu wala tajuzu illa bir-ruqa aw bir-ruqyati ash-shar'iyya an-nushra sì ní kò tọ́ àfi pẹ̀lú ar-ruqya ash-shar'iyya an-nushra kò tọ́ láti ṣe àfi pẹ̀lú ar-ruqya ká ṣe rúkíà fún ẹni tí nǹkan yìí tó bá wà ní ara rẹ̀ tí dábàá ara rẹ̀ afáàní tajuzu an-nushra yìí nǹkan tó tọ́ ni o in kanat bi ayi dhikri tó bá jẹ́ pé aya al-Qur'ani náà ni wọ́n fẹ́ fi ṣe ó tọ́ o kò sí tó burú níbẹ̀ ó tọ́ kò sí nǹkan kan tí ó burú níbẹ̀. lẹ́yìn náà afájákó yìí wá ń bí pé àwọn aya al-Qur'an iná la fi máa ń tú idán tàbí fẹ́ ṣe an-nushra aya Qur'an la fi ṣe a nílò idán láti fi tú idán a nílò oògùn láti fi tú idán al-Qur'an la lò ruqya la ṣe afáàní wa in takun bis-sihri la tahillu tí wọ́n fẹ́ ṣe an-nushra pẹ̀lú as-sihru wọ́n fẹ́ fi idán tú idán kò tọ́ o fa innaha shirkun fala tadillu torí pé nǹkan yìí ẹbọ ni má sọnù sọ́ra rẹ o má lọ sọnù má lọ kóra rẹ sínú àgàjà o má lọ kóra rẹ sínú ẹbọ torí pé ká máa tú idán pẹ̀lú idán ìmáa ṣẹbọ sí Allah subhanahu wa ta'ala iná ni. والله سبحانه وتعالى لم يجعل الدواء فيما حرمه على الناس الله سبحانه وتعالى kò fi oògùn wá síbi ntí ó ṣe kíni tí ó ṣe léèwọ̀ fún wa kò fi oògùn wá síbi ntó ṣe léèwọ̀ fún wa tó ṣe ní ẹ̀tọ́ fún wa iná ní ibẹ̀ lògùn wà fún wa ibẹ̀ ni ìwòsàn wà kò á ní tako idán pé ká má ṣe idán ó tún wá sọ pé òun náà ní ká tó wá máa fi tú idán ká máa fi idán tú idán léyìí nǹkan tí ó tọ́ iná ni
àfáàní wallahu yakhtassu bi'ilmil ghaybi wa mudda'ihi kafirun bil kutubi. Allah subhanahu wa ta'ala òun nìkan lọ́ba tó mọ kọ̀kọ̀, kò sẹ́nìkan tó mọ kọ̀kọ̀ tó mọ tó pamọ́ àyàfi Allah subhanahu wa ta'ala. ẹnikẹ́ni àfáàní wa mudda'ihi, ẹni tó bá ń lọ pápẹ mọ́ra pé òun mọ kọ̀kọ̀, irú ẹni bẹ́ẹ̀ nǹkan ò káfírun bil kutub, ẹni tó ṣe kèfèrí, irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí sí àwọn tírà tí Allah subhanahu wa ta'ala tí ó sọ̀kalẹ̀. torí pé Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ sínú rẹ̀ afájúlọ náà al-Qur'an wípé qul la ya'lamu man fi as-samawati wal ardi al-ghayba illa Allah. sọ fún wọn pé àwọn tó wà ní sámà àtàwọn tó wà nílẹ̀ kò sẹ́ni kankan tó ṣe kíni tí ó máa kọ̀kọ̀ nínú wọn àyàfi Allah subhanahu wa ta'ala. Allahu jalla wa ala nìkan ló máa kọ̀kọ̀. àfáàní wa man ata kahinan aw arrafa salatuhu mardudatun law tafa. salatuhu mardudatun law tafa. ẹnikẹ́ni tó bá lọ bá alkahin alágbègbà, ẹni tó bá lọ bá alkahin, ẹnikẹ́ni tó bá lọ bá alkahinu alágbègbà, ẹni tó máa ń wo tí pé wọ́n jọ ní àjọṣepọ̀ pẹ̀lú shaitan, wọ́n jọ ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀, so yóò ti lọ shaitan lọ jí nǹkan pé wá ní sánmà, yóò wá sọ fún àwọn alkuhan so alkahinu yìí yóò wá fi àwọn òun náà wá fi àwọn ìró irọ́ yóò fi kún. lápẹjọ nísìnyí shaitan ní alágbègbà ń bá ṣiṣẹ́, ẹnìkan ń bá ń wá alágbègbà yìí bọ̀, shaitan yóò ti lọ wá àwọn àlámọ̀rí kan, kí lórúkọ rẹ̀, kí ni orúkọ ìyá rẹ̀, kí nìkan tó jẹ kó tó dé tàbí kó tó máa bọ̀, kí ni bóò ní ilé rẹ̀ ṣe rí, yóò sọ fún alágbègbà yìí. alágbègbà náà òun wá fi ọ̀pọ̀lọpọ̀ irọ́, yóò wá fi irọ́ kún, yóò wá sọ fún nìyẹn tó bá ti sọ fún ká má ti sọ̀rọ̀, nǹkan báyìí ló ń bá bọ̀, orúkọ rẹ̀ nǹkan báyìí lórúkọ ìyá rẹ̀. so òun náà ti ọmọgára ọwọ́ ara tiẹ̀ náà yóò náà sì lérò pé masha Allah, ìyẹn ńlá lẹ́nu yìí o tó fi lè sọ àwọn nǹkan yìí nípa mi. gbogbo nǹkan mi tó bá tó wá ń sọ fún yóò wá jẹ irọ́, ṣùgbọ́n wọ́n ti gbàtàn jẹ pẹ̀lú àwọn nǹkan tó correct tó sọ nípa rẹ̀ yẹn, yóò ti gbàtàn jẹ, yóò ti jura lẹ̀. Allahu musta'an. so àwọn eléyìí àwọn ni alkuhan, àwọn alágbègbà. kì í dẹ̀ ṣe alkahana, kì í ṣe ìmọ̀ aṣàgbègbà, òun ni kéèyàn máa fún yàn ní ìró pẹ̀lú àwọn àlámọ̀rí tí wọ́n máa ń mọ̀ pẹ̀lú alhisab, gẹ́gẹ́ bí kí wọ́n sọ pé solar eclipse yóò ṣẹlẹ̀ lọ́jọ́ báyìí, eléyìí kò sínú pé yẹn ń ṣàgbégbà, àbí pé ìràwọ̀ yóò dá sí òṣùpá ó dá sí méjì lọ́jọ́ báyìí, eléyìí kò sí nínú ìṣàgbégbà, kò sínú pé yẹn ń sọ̀rọ̀ nípa ìmọ̀ kọ̀ọ̀kan àbí yẹn kan, torí pé ìmọ̀ kan ní nǹkan yìí tẹ́ pé ó ti ní bí wọ́n ṣe máa ń mọ̀, wọ́n wojú ọjọ́ tí wọ́n lo àwọn oríṣiríṣi nǹkan so láti fi mọ̀. eléyìí ní kò sí nǹkan tí ó burú níbẹ̀ pé wọ́n sọ fún wa pé ọjọ́ báyìí wọ́n wo weather forecast, òjò rọ̀ lásìkò báyìí, òjò rọ̀ lọ́jọ́ báyìí, ní tí ìmọ̀ wọn sọ fún wọn tẹ́ pé gbà mí ò lè rí bẹ́ẹ̀, gbà mí ò dẹ̀ lè má rí bẹ́ẹ̀. eléyìí ní kò sí nínú ìmọ̀ àkọ́kọ́, kò sí nínú ìmọ̀ àkọ́kọ́ bí ó ṣe rí iná ní ilé. afáàní wa man ata kahinan aw arrafa, ẹnikẹ́ni tó bá lọ bá kahin àbí arraf, tó bá lọ bá alágbègbà, tó bá lọ bó níyàwó, afáàní salatuhu mardudatun law tafa, salatu rẹ̀ níbẹ̀ wọ́n gbà dànù ni wọ́n nígbà lọ́wọ́ rẹ̀, kódà kó ṣe tawaf kúrò kiri ká eré Allah subhanahu wa ta'ala.
irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ wọn ò ní gba sọ̀láàtù rẹ̀ lọ́wọ́ rẹ̀ tó bá kàn lọ bá tó kàn lọ béèrè ìbéèrè lásán gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith pé ẹni tó bá lọ bára àwọn yẹn báyìí fasa'alahu an shay ó kàn bí nípa nǹkan kan lásán wọn ò ní lam tuqbal lahu salat 40 layla wọn ò ní gba sọ̀láàtù rẹ̀ fún 40 days. kódà kó ké pé káàbà ló ti kírun yìí wọn ò ní gbà bó wá ni tó bá lọ béèrè tó sì pè wọ́n lóòótọ́ pé òótọ́ nìkan tí wọ́n sọ yìí. ìrọ̀lẹ́ mẹ́kà Nabi sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa pé faqad kafara bima unzila ala Muhammadin sallallahu alaihi wasallam. ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ti ṣe kèfèrí sí tí wọ́n sọ̀kalẹ̀ fún Nabi wa Muhammad sallallahu alaihi wa ala alihi wa sallam. لينا باب تتلافاني باب الطيرة باب التطير استغفر الله باب التطير أفاني وتحرم الطيرة والتشاؤم ولا يرد مسلما بل يقدم ولا ترد مسلما بل يقدم مرددا دعاءها يهلل وإنما يذهبها التوكل وشرك من ترده قد قالوا ويعجب الرسول منها الفال أفاني ويحرم أو وتحرم الطيرة أتي التشاؤم وجه حرام. الطيرة هوني التشاؤم بالطير وغيره كن يوم شي زجر الطير ونقول كن يوم مو wípé màá ṣe nǹkan yìí látara ẹyẹ àbí tó yàtọ̀ sí mi ní ṣe nǹkan yìí látara ẹyẹ àbí tó yàtọ̀ sí. lárípẹ́ lómìnira tó bá jáde kúrò nílé láwọn tó máa ń ṣe nǹkan yìí tó bá jáde láàárọ̀ tó bá rí wípé ẹyẹ kan ó fò lọ sí ọ̀nà báyìí bóyá lékelèké abẹ́yẹlé funfun ni wọ́n rí àwọn sọ pé àwọn ò dà tó bá kó dúdú ni wọ́n rí àwọn padà sílé yá rárá o ìrìn àjò yìí à lè lọ ìtí mò ń lọ ìmìnira òní yìí ò ní dà so eléyìí ni àtúyàrọ̀ ni wọ́n pè àtúyàrọ̀ iná ni wọ́n pè èèyàn máa wo ẹyẹ tẹ́yẹ bá fò lọ síbi báyìí a sọ pé a yóò dà bá fò lọ síbi báyìí a sọ pé a kò ní dà nínú ẹ̀ náà ni kí èèyàn kọ́ wá rajà lọ́wọ́ èèyàn láàárọ̀ kùtùkùtù kí èèyàn pípẹ́ tó bá fẹ́ ra ọjà tó wọlé pọ̀ wọ́n lè má tajà fún wọn lè ní àwọn ní change yẹn 1000 wá ó fẹ́ ra ṣúgà 10 naira wọ́n sọ pé àwọn ní change torí pé kí ni má ṣẹ̀mí lọ́wọ́ láàárọ̀ kùtùkùtù pẹ̀lú ọjà 10 naira wọ́n rí pé tó bá jẹ́ pé ní tí ó ṣẹ̀mí lọ́wọ́ eléyìí a jẹ́ pé àwọn ò ní tà nìyẹn pé mi ò lè fi nǹkan báyìí mi ò lè fi ṣẹ́wọ́ ọjọ́ yìí ò ní dá nìyẹn. àwọn míì sì ni wọ́n lè gbé wá lọ́nà pé èèyàn wá gbàwìn lọ́wọ́ wọn tí ò ní àbí kó tiẹ̀ ní náà ṣùgbọ́n kò sí ńlẹ̀ kò sí nítòsí ó fẹ́ lọ bí iṣẹ́ wọ́n wá fẹ́ wá gbàwìn ó fẹ́ ra nǹkan àwìn láàárọ̀ kùtùkùtù wọ́n sọ pé àmọ́ fáwọn ìṣẹ̀mí lọ́wọ́ ìníta àdìsọ́kàn wọn ni pé tó wá fi lè ẹni tó wá fi àwọn ìṣẹ̀ lọ́wọ́ ní àárọ̀ irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ irú ẹni bẹ́ẹ̀ ò ní ta irú ẹni bẹ́ẹ̀ ò ní ta so òkúta yóò bá àbí nǹkan kan yóò ṣẹlẹ̀ sí gbogbo ilé pátá at-tiyaratu wat-tashawumu iná ni tí ó tọ́ iná ni eléyìí kí ẹ máa fi àwọn kankan ṣe sáyìn pé tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ nǹkan báyìí yóò ṣẹlẹ̀ sí mi tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ nǹkan báyìí yóò ṣẹlẹ̀ sí mi. àfààní wa tahrumu at-tiyaratu wat-tashawumu at-tiyara àti at-tashawumu nǹkan tí ó tọ́ iná ni haram iná ni o ṣírkù iná ni o nítorí pé àtàwákúlù èèyàn ó ti dínkù kò sí ìgbáralé Allah subhanahu wa ta'ala bó ṣe tó àti bó ṣe yẹ kò sí nínú irú àwọn àṣẹ sí báyìí tí a bá gbáralé Allah subhanahu wa ta'ala ni yóò mọ̀ pé kò báyìí pé 10 naira ọjà 10 naira ni èèyàn fi ṣíwọ́ láàárọ̀ Allah subhanahu wa ta'ala tó mú ilé ìwà yóò tún mú ẹlòmíì tó lóore jù lọ tí yóò mú owó ńlá wá tí wàá rajà ńlá yóò mú wá ẹlòmíì tí ròyìn kan pàtó tó bá wá sí ẹ lọ́wọ́ sọ pé lágbájá má fi ọjà lágbájá ṣẹwọ́ o
òkúta yóò kó òkúta bá ọ ni wọ́n lè dànù ní pé rárá àní lómi ó sọ pé òun ò ní nǹkan ó yẹ kó ní ní ṣọ́ọ̀bù ṣùgbọ́n wọ́n ti fi àmì kankan sára ń tàn pé àìró èèyàn báyìí ni ẹ má tajà fún àbí tẹ́ bá ti tajà fún kó má jẹ́ àárọ̀ kùtùkùtù gbélé ìpàtà nǹkan tí ò tọ́ iná ni àìní tàwákùlù bó ṣe tó àti bó ṣe yẹ iná sì ní ilé so ṣírkù iná ni haram iná ni nǹkan yìí wala taruddu musliman bal yuqdimu àtiyárọ́tù àtàṣáwọ́ mùsùlùmí àwọn méjèèjì wọn kì í dá mùsùlùmí padà lórí àlámọ̀dé rẹ̀ mùsùlùmí ò ń jáde lé wọ́n á rí ẹ̀ka kó fò síbi kan ká sọ pé a padà sílé rárá bal mùsùlùmí ó tún máa tẹ̀síwájú náà ni pé kò sí nǹkan tí ó ṣe mí kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ tawakkaltu ala Allah mo gbára lé Allah subhanahu wa ta'ala bal yuqdimu yóò tún máa jẹ́ kí mùsùlùmí tún máa tẹ̀síwájú lórí tó fẹ́ ṣe ni muraddidan du'aaha yuhallilu lẹ́yìn tí ó máa raddada du'aahu nǹkan yìí àdúrà tí Ànábì ní ká máa ṣe tí Ànábì máa ń ṣe níbi ọ̀rọ̀ àlámọ̀rí ọkọ̀ àpé ká máa ṣe tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ tá bá rí irú nǹkan yìí èèyàn ti dànù pẹ̀lú àtàwákùlù èèyàn máa sọ àdúrà rẹ̀ wa innama yudhibuha àtàwákùlù èèyàn sì máa ní láti sọ́kàn pé tàbá ti gbára lé Allah subhanahu wa ta'ala bóyá tó àti bó ṣe yẹ nǹkan yìí yóò dismiss so èèyàn máa repeat dùá èèyàn máa sọ dùá o nǹkan yìí tẹ́ bá ti rí nǹkan yìí ó fẹ́ ṣe èèyàn fẹ́ feel bákan pé irú èèyàn báyìí ló wá rajà lọ́dọ̀ mi èèyàn fẹ́ wá máa feel pé ṣé máa ṣe tà lónìí báyìí ṣé ìyá kò sì ń ṣe nǹkan kan báyìí èèyàn gbé dànù pẹ̀lú tàwákùlù èèyàn sì máa sọ dùá o tá máa ń sọ ní irú ìṣesí òun náà ni kí Allahumma la tayra illa tayruk wala khayra illa khayruk wala ilaha ghayruk Allahumma la tayra illa tayruk wala khayra illa khayruk wala ilaha ghayruk iyo ṣerina ilé afáàní wa shirku man tarudduhu qad qalu wa yu'jibu ar-rasula minha al-falu wọ́n ní ẹni tí man tarudduhu ẹni tí àtúyárọ̀ àtàṣá'umu tó bá ń dá padà kúrò níbi àlámàrí rẹ̀ wọ́n ní àwọn olùmọ̀ wọ́n sọ pé rẹ̀ níbẹ̀ nǹkan ó ti fọ́ọ̀lù sínú shirk ó ti fọ́ọ̀lù sínú ẹbọ yá irú nǹkan báyìí wá dá padà ìyẹn wá rajà lọ́dọ̀ rẹ̀ wá sọ pé wọ́n ní tà fún nítorí àdìsọ́kàn burúkú nítorí irú àwọn nǹkan báyìí so irú ẹ̀bẹ̀ nǹkan ó ti fọ́ọ̀lù sínú àṣírkù ṣùgbọ́n àṣírkù yìí àṣírkù al-asghar iná ni ẹbọ kékeré iná ni tòtòrí àlọ́ ṣe wá nínú athar ìwé Ibn Mas'ud radiyallahu anhu ó ní pé wa ma minna illa kò sí ẹnìkankan nínú wa àfi gẹ́gẹ́ irú nǹkan báyìí ó máa ń ṣẹlẹ̀ sí ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó máa bá mú kúrò pẹ̀lú tàwákùlù a máa ń fi tàwákùlù a máa fi ń replace ẹni kò sí ní irú nǹkan yóò fẹ́ máa ṣe èèyàn ṣùgbọ́n a fi tàwákùlù a fi gbé dànù a fi tàwákùlù a fi lé dànù so afáàní wa yu'jibu ar-rasula minha al-falu so into wa máa ń tó wà nábì sallallahu alaihi wasallam níbi àlámàrí òun ni al-fa'lu النبي صلى الله عليه وسلم وما سيكون وما يعجبني الفأل والفأل تباتين دي ياري الفأل لو ما شكين لو ما هو الفأل لو ما هو نبي إنكاين كواني تنجى الفأل òun kí ẹ máa sọ̀rọ̀ gidi lẹ́nu kí ẹ bá gbọ́ gbólóhùn tó dáa èèyàn tàfà àlà lápèjú ẹni sìn èèyàn jáde lé èèyàn wá pàdé èèyàn wá bí pé kí lórúkọ rẹ
ó ní pé Hasan lórúkọ òun ó ní pé Hasan náà ní orúkọ òun so èèyàn wá fi èèyàn sọ di àdúrà èèyàn sọ di àdúrà so you can sọ pé mo bí Allah subhanahu wa ta'ala an yaj'ala amri hasanan kò ṣe àlámàrí mi kò ṣe ní hasan kò ṣe ní tí ó dá kò ṣe ní tí ó dá eléyìí alfa'lu ni at-tafa'ulu inan so èèyàn gbọ́ nǹkan mi gbólóhùn mi bí a gbólóhùn tí ó dá èèyàn ṣàdá pé kí Allah subhanahu wa ta'ala kó ṣe kí kó mú nǹkan yìí jìnnà sí mi gbólóhùn tó dá náà ni èèyàn ṣàdúà kí Allah subhanahu wa ta'ala kó mú mi rí oore tó wà ń bí nǹkan tí mo gbọ́ àbí nǹkan tí mo rí so eléyìí òun ni máa wà ó kọ́sí ànábì sallallahu alayhi wa ala alihi wa sallam níbi irú àwọn alámàrí báyìí أتربى بإذن الله الواحد القهار الله تعالى أعلى وأعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك